Only Jesus TV. ẹ wo ọ̀rọ̀ mà ti di ọ̀rọ̀ àwọn àgbààgbà báyìí o. Ṣe mọ̀ yín pé ọ̀rọ̀ èrè àsàlátù tó ń lọ káàkiri lórí afẹ́fẹ́ tí àwọn àáfàá kan dìde pé wọ́n ní láti gé lórí ni wọ́n ní láti pa ni torí pé ó lọ kọrin fún Jésù. Bàbá takú ti Jésù náà mà ti dá sọ́rọ̀ yìí o. Ẹ wá gbọ́ ohun tí bàbá takú ti Jésù tí wọ́n sọ. Kódà gan wọ́n sọ ọ́ dórí pírẹ́sídẹ̀ǹtì Burkina Faso Ibrahim Traoré pé tí ìjọba bẹ́ẹ̀ bá lè wà ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí lórí àwọn mùsùlùmí. Ẹ má jẹ́ kí n gbẹnu wọn sọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀ nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Ẹ bá mi pín fọ́nrán yìí, ẹ jẹ́ kó lọ viral gan káwọn èèyàn kí wọ́n gbọ́ nǹkan tí bàbá takú ti Jésù tí wọ́n sọ. Ṣe mọ̀ pé àgbà kí wà lọ́jà kó rẹ ọmọ tuntun kó wọ ẹ ṣe. Nígbà tá a bá wo fídíò yìí tán mo ṣì ń bọ̀ torí ẹ̀yin náà ní láti dá sí i. Ó yá lókè lọ́hùn. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́nurẹ́ sí gbogbo ènìyàn pátápátá. Mo kí gbogbo ojú gbogbo ọkàn níbi gbogbo tó lórí ọ̀fẹ́ àti wò mí. Mo gbàdúrà fún ẹ, ilé rẹ ò ní di ilé ẹkún, ọ̀dẹ̀dẹ̀ rẹ ò ní di ọ̀dẹ̀dẹ̀ òṣè. Ohun tó ń pẹ́ lẹ́rìn ò ní pẹ́ lẹ́kún. Èyí tí ń pẹ́ lẹ́kún Olúwa yí padà, ó sọ di ẹ̀rín fún ẹ. Bó ṣe máa rí nìyẹn, in the mighty name of Jesus Christ. Amen and amen. Tó kúkúrú mo fẹ́ ṣe fídíò yìí. Oh my goodness God. Mo fẹ́ nǹkan kan hàn wá. Ó ti ń lọ lórí mídíà láti bí ọjọ́ méjì lórí ìránṣẹ́kùnrin kan akọrin tí a mọ̀ ní èrè àsàlátù aláyàndé. Mi ò mẹ́ni tó máa nírú ọmọkùnrin yẹn ní ọmọ àbúrò ẹ̀gbọ́n tó máa ní ikú ló tọ́ sí, nítorí pé ọmọkùnrin lọ kọrin nínú church. Kì í ṣe pé ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí kọrin ní church, bọ́mọkùnrin ṣe dìde kò sẹ́ni tó mọ̀ nínú ẹ̀yin àáfàá tẹ nìkan bẹ́ orí rẹ̀ kí wọ́n pa kó lọ kú tẹ̀ ń ṣépè fún àáfàá tó jáde ti fẹ́ wọ bíi 20, 30, 50 lórí ọmọkùnrin yìí fún ògo tiẹ̀ fún iṣẹ́ tó yàn. Ẹ kọ́kọ́ gbé yẹ̀wò orin tí èrè àsàlátù ń kọ, system tó mú, dimension tó gbé gbà sójọ́ ti mùsùlùmí. Ìṣe ló follow line Ayéfẹ́lẹ́. Now ó ti ń bá àwọn ọmọ Adégbòdù Kẹ́hìndé Adégbòdù rìn, bá Atóríṣe rìn, bá àwọn èèyàn bẹ́ẹ̀ rìn. Ó ti ń kọrin church ti pẹ́. But now ẹ sọ wípé ikú ló yẹ kó jẹ́ tiẹ̀. So jẹ́ nírú rẹ̀ lọ́mọ àbúrò àbẹ́gbọ́n kò ní kíkú pa. Màá fi àwọn nǹkan kan hàn wá. Màá sẹ́ndì àwọn fídíò yẹn léra lẹ́yìn èrè àsàlátù yẹn. A wá jọ bí Ọlọ́run. A fẹ́ ìjọba tó máa dàbí Burkina Faso Ibrahim Traoré. A fẹ́ lórí àwọn àfa alákatakítí yìí because kìí sojú lásán o. Kẹ́lòmíì tó bọ́ sórí mídíà ó ti máa mú gbó yó kẹrí tẹ bá wo ìsọ̀rọ̀ wọn. Kò sí emotionally nìkan lójú wọn, kò sí ojú àánú, kò sí in fact ẹ ti mọ̀ wípé àwọn eléyìí wọ́n mu oògùn olóró. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín sàmà. Ẹ jẹ́ a sáré gbọ́ ntí èrè àsàlátù kọ tó fi di wàhálà sí wọn lọ́rùn. Ẹ jẹ́ ká sáré gbọ́. Jésù kò sí láàyè yìí, Jésù tó kọ lọ́rẹ̀ òtítọ́, ọ̀rọ̀ ayé yìí ló kọ wá sílẹ̀, ṣùgbọ́n Jésù tó jẹ́ gbàgbé mi, kò jẹ́ gbàgbé mi o, kò jẹ́ gbàgbé mi, ọ̀rẹ́ òtítọ́, kò jẹ́ gbàgbé mi, hallelujah. Ṣùgbọ́n Jésù kọjá gbàgbé mi. Ká má jẹ́ kó tún yà wá lẹ́nu tí ń bá tún tẹ̀síwájú tí mo tún ní. Mo dá dúró níbi kékeré yẹn. Àfibí sólóore lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí. Kéde ẹ̀ sáwọn náà látọ̀dọ̀ Muhammad ló ti wọ́ wá. Àfibí sólóore lẹni tí ń jẹ́ orúkọ yẹn. Kádíjà ọmọ Júù ọmọ Kristẹni, òun ló kọ́kọ́ pe Muhammad ní prophet. Kádíjà ló gba Muhammad tọ́ tó gbà sọ́mọ ọ̀dọ̀ kó máa bóun tajà nígbà tí àwọn tí Muhammad ń gbọ́dọ̀ rẹ̀ tí kú ń pa wọ́n. Òun ló gbà sọ́dọ̀ ọjọ́ sì ń bọ̀ tẹ́ ẹ gbọ́ tàn ẹ tí gbọ́ tàn ẹ̀yẹ sáfọkànbalẹ̀ ẹ gbọ́ ìtàn tẹ́ ẹ sun ẹkún tó yẹ pé ọwọ́ yín ọmọ gbọ̀n báyìí tẹ́ bá mú tẹ̀sùbá dání. Sẹ́yìn pé tẹ̀sùbá yẹn náà rosary ni Ànábì fi kọ́pì ẹ̀. Gbogbo nǹkan copyright ni. Now wáraka tó jẹ́ ẹ̀gbọ́n Kádíjà
ó ní á mú ànábì Muhammad mọ́ra tí wọ́n ṣe bí ẹni tó yẹ kàn mú mọ́ra ni. Kádíjà nígbà tí ó ń sọ ọmọ ọ̀dọ̀ tó bẹ̀rẹ̀ sí fẹ́ Kádíjà, ìwé mímọ́ tí ṣe bíbélì tí Wáráká ń tú tó ń translate sí èdè míì, ibẹ̀ ló ti wọlé sí wọn lára. Gbogbo tó wà ní àlùkùránì copyright from the Bible ni. Ìyẹn ò ní tàbí ṣùgbọ́n. Ohun tí mo wá ń sọ ni wípé ọ̀gẹ̀dẹ̀ ló wo kòkó dàgbà kó tó digi burúkú. Ṣé kẹ́ni kọrin nípa Kristẹni ó ti wá dé èèyàn bí? Ṣé Kristẹni kọ́ ni Muhammad wò àti Júù kọ́ náà wò àti àwọn ẹlẹ́sìn míì àti àwọn scientist ló wò ló fi kọ Kùránì tẹni àlà ló sọ̀kalẹ̀ torí Ọlọ́run? Ẹ̀ẹ́dẹ̀ ronú bí èèyàn ọmọlúàbí ṣe ronú. Ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run kẹ́ẹ̀fì wà burúkú ìsílẹ̀. Ẹ wo àdúrà tẹ́ mọ̀ bá mi gbà ni pé ìjọba bíi Ibrahim Traoré ní ilẹ̀ Burkina Faso ó ní kẹ́ mọ̀ bá mi gbàdúrà. Ìjọba tó lè dá sẹ̀ríà fún àwọn ará bí irú eléyìí ẹ bá mi wò. A ní ìjọba bí irú eléyìí tó máa kó gbogbo wọn lọ sí Sambisa tó máa jẹ wọ́n níyà bí ẹran so kára rọ̀ wọ́n kí wọ́n jẹ́ kálàáfíà jọba láàrin ìlú. Báwo tàbí ọ̀sán tó ń da ìgbà mọ́sálásí yìí wo àwọn afáà ti ní ìgbéraga bí wọ́n mọ̀ ṣe bí pé bíbí Ọlọ́run ẹ̀ lọ ń bá ìjọba ológun jà ó ṣe láwọn tí wọ́n ń kírun lójú títì bí ṣe pé iye ẹranko ẹlẹ́sìn jàgídíjàgan kẹmọ lọ kírun láàrin títì president wa sọ pé ẹ sì ṣe ok ẹ gbọ́dọ̀ síbẹ̀ mọ́ wọ́n sì kó àwọn tó yẹ kí wọ́n kó ẹ̀ ń bá wọn já ẹ̀rí mọ́sálásí ni wọ́n ti ń dàwó iṣó tán ẹ lọ pọ̀jù ẹ̀kẹ́ lọ bá a dá padà mọ́sálásí ti dàwó yìí bẹ́ẹ̀ bá tó ṣàṣejù gan yóò wó lé yín papọ̀ mọ́ mọ́sálásí ẹ̀yìn tẹ́ ti ṣe òun apànìyàn ẹlẹ́sìn pànìyàn. Gbogbo ẹ̀ lẹ ti rí ẹ̀yin èèyàn. A ní ìdìjọba bí Ibrahim Traoré tí Ọlọ́run máa lò ní Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ẹ̀. Ṣé ẹ máa mọ̀ wípé Tinubu tẹ́lẹ̀fẹ́ ní ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé ìkan nínú wọn ló wà ń bẹ̀ tó jẹ́ Muslim ticket lóòótọ́ Muslim ni Tinubu bọ̀ kò ń ṣe Muslim tó ń fọ̀rọ̀ ẹ̀sìn ṣèjọba. Tó bá jẹ́ tí ń fọ̀rọ̀ ẹ̀sìn ṣèjọba ni ẹ mọ̀ pé a ti dáràn. Sàrí àti máa wọlé irú èrè àsàlátù aláyàndé wọn á ti pa irú àwọn tá à ń sọ̀rọ̀ wọn á ti pa wá everybody ẹ̀pá. Àwọn ilé ò ní ẹ̀jẹ̀ èèyàn lọ́rùn. Allah tẹ́ ẹ̀ mọ̀ rí Muhammad tẹ́ ẹ̀ mọ̀ rí Muhammad ò rí Allah kò rí Jibril rí. Kíní kan kì mí lọ́rùn má lè ń ṣe báyìí. Òun ni Kádíjà sì sọ wípé ní ọ̀dọ̀ wa angel Gabriel ló máa ń farahàn báyẹn ń ló pè ní Jibril kò rírí. Tí nǹkan yẹn bá ti mú ẹ̀mí ń lò mí Allah bá mi sọ̀rọ̀ bóyá rere àbí burú a ní láti wẹ́yìn ẹ̀ wò àti tẹ̀lé náà nìyẹn. Ẹ bá mi share ẹ̀ nǹkan ò gbọ́dọ̀ ṣe èrè àsàlátù. Kí ló dé? Nǹkan ò gbọ́dọ̀ ṣe aláyàndé torí Ọlọ́run ẹ̀yin lẹ nífẹ̀ẹ́. Kí ni wàhálà yín? Allah ò kì í jó Muhammad ò kì í jó sílù gbogbo tó bá jẹ́ orin àbílù
Yorùbá yìí pé tijó tìlù ní satọ́kùn fún dùnnú, ohun tí mú ìdùnnú wá kò sí lọ́dọ̀ Allah, kò sí lọ́dọ̀ Muhammad, àfi nǹkan àpànìyàn. Ẹ fi aláyàndé lẹ̀, ẹ fi àwọn tó ń kọrin lẹ̀, ẹ fi àwọn tó ń lùlù lẹ̀. Alábòsí ni ṣe bẹ́ẹ̀ ń lo fóònù, ṣe bẹ́ẹ̀ ń lo máikrófóònù, sẹ́yìn náà ò ti lo instrumenti orin, iná lẹ́yìn náà máa wọ̀. Ẹ bá mi pín àlàáfíà. tó ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fọ́nrán yìí níbi gbogbo tí a wà pátá àná Ọlọ́run ní fi wá sílẹ̀. Yorùbá sọ pé ẹnu àgbà lóbi tí ń gbó. Pẹ̀lú ohun tá a gbọ́ tá a rí yìí, kí ni ẹ̀yin náà rí sí i? Pàápàá jùlọ ẹ̀yin mùsùlùmí, ohun tí mi kàn fẹ́ pé àkíyèsí ń sí ni pé ilẹ̀ Yorùbá lẹ́wà. Tẹ́ bá tẹ̀ ń ṣe náwọn bòmí, àwọn ilẹ̀ bòmíràn, ilẹ̀ Yorùbá ilẹ̀ ọmọlúàbí ni o. Ẹ jẹ́ ká fi ọmọlúàbí, ẹ jẹ́ ká fi ṣe gbogbo nǹkan tá a bá ń ṣe, tá a bá ní agbé ẹ̀sìn lórí, tá a fi ìjọmọlúàbí tá a fi sẹ́yìn, ohun tó yẹ ká fi síwájú nìyẹn o, kì í ṣẹ̀sìn. Nítorí náà ẹ já lo ìfẹ́ nílẹ̀ Yorùbá ká má bàa dá ogun sílẹ̀. Èwo ni ẹpá ẹ kì lọ́rùn mọ́lẹ̀ nítorí Muhammadu. Kí ló dé? Kí ló dé? Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Torí tí bàtà bá ti ró lárojú, ó máa yá ni o. Kò jẹ́ bí ó ṣe jẹ́ gẹ́gẹ́ bí àmọ̀ràn tí mo ní fún yín. Ẹ̀yin náà ẹ jẹ́ ká dá sí, kí ni ẹ rí sí fọ́nrán yìí? Àmọ́ wọ́n lè fẹ́ gba àwọn mùsùlùmí, ọ̀rọ̀ èpè kọ́ o. Ẹ jẹ́ agbára lámọ̀ràn ni o. Ẹ ṣeun. Ẹ bá wa láìkì fọ́nrán yìí, kẹ́ bá wa pín. Bákan náà yín tẹ́ ti subscribe, ẹ bá wa subscribe. Ó ti dára fún wa, Ọlọ́run ní fi wá sílẹ̀. Láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.